Ẹ̀yin èèyàn wa, hello o. A kú, a kú dédé àsìkò yìí. A dẹ̀ kú Sátidé ni. A ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. Àmín. Hmm. Ó ga jù o. Wọ́n máa ní olétíìkì tó ń pè ní oríṣìíríṣìí la máa gbọ́ íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní olétíìkì. That is Tóbi, lọ́ba olórin Tóbi. Wọ́n ní wọ́n ká mọ́ níbi tó ti lọ mú fọ́tò, báṣìrí ẹ̀ tú bí tó ti lọ mú fọ́tò Tádéníkáwò. Wọ́n ló mú lọ sí ilé babaláwo ní Ṣìráìn lọ sí bá. Wọ́n dẹ̀ ní báṣìrí ẹ̀ ṣe tú ṣá, kò tí ẹ̀ yé wa, kò yé mi. Ìgbà tá gbọ́ pé wọ́n ní àwọn obìnrin ilé Ifẹ̀, àwọn ìyá ilé Ifẹ̀ wọ̀nyẹn, wọ́n ní bó ṣe gbọ́ nìyẹn. Táṣìrí Tóbi tú sí wọn lọ́wọ́. Wọ́n ní lọ́ bá ya dé ààfin. Wọ́n ní meanwhile gan pé kábíyèsí ti àwọn ará Òkìtìpupa, àwọn ẹbí ẹ̀ l'Òkìtìpupa, wọ́n náà ti fún kábíyèsí ní go ahead. Wọ́n ní àwọn kinsmen ẹ̀ pé wọ́n ní àwọn ò lè gbárù ẹ̀ ní ọ̀dọ̀ àwọn o. Tí nǹkan tó bá wù kábíyèsí pẹ̀lú ọmọ àlè tó lọ gbé wá sáàfin, kí kábíyèsí ṣe fún un. Pé kí kábíyèsí nǹkan tí kábíyèsí bá kó bá fẹ́ divorce kó divorce, káwọn ti yanjú, ti yọwọ́ yọsẹ̀ lọ́rọ̀ Tóbi lọ́ba. Wọ́n lóhun ló gbé ẹjọ́ lọ bá àwọn ará Òkìtìpupa. Táwọn kinsmen wá sí ìpàdé lọ́dọ̀ kábíyèsí. Bí kábíyèsí tán rò kan fẹ́ bá bẹ̀bẹ̀ nígbà tán débí, làkàrà tú sépo. Wọ́n bá ní níbo náà tí ń ṣe yẹn, pé wọ́n tiẹ̀ ti yànda ẹ̀ pé kí kábíyèsí lè dànù. So wọ́n ti ẹ̀ prepare, ṣé mo pé mo sọ fún wa. Tọ́nà sọ wípé àwọn tí kiní náà àwọn ilé Ifẹ̀ pé 7 days náà fún. Ǹjẹ́ 7 days náà mélòó ló kù náà? Tẹ́ bá gbàgbé, ṣé kìí ṣe inú ìjẹta la sọ̀rọ̀ wọ́n fún wọn ní 7 days tí wọ́n máa fi kúrò láàfin. Àbí ijọ́ mẹ́rin, àbí èní ló pé ijọ́ mẹ́rin tí wọ́n fi ní kán kúrò láàfin. Nítorí nǹkan èèwọ̀ náà ṣe òun àti Ashley. Wọ́n láwọn ń ké, wọ́n ń sá. Wọ́n láwọn ò mọ ẹni tó kú. Wọ́n ní èyí tó tún pabambarì sì ni bí Tóbi tún ṣe lọ fi fọ́tò ọmọ ẹ̀ tó lọ mú fọ́tò Tádéníkáwò tó mú lọ sí ilé babaláwo. Wọ́n bá ká o. Wọ́n bá ní kí ni fọ́tò Tádéníkáwò ń wá lọ́wọ́ Tóbi. Wọ́n ní ló bá ń wò pakopako. Wọ́n ní wọ́n béèrè question lọ́wọ́ ẹ̀ ní ẹ̀ẹ̀mẹta pé kò lè dáhùn. Bó ṣe wípé kò sọ òótọ́ ọ̀rọ̀. Wọ́n ní bí ìkan nínú àwọn women ní ilé Ifẹ̀ tó wá pariwo ní ààfin ọba. Náà kì í ní ìfọ́tí náà bá bẹ̀rẹ̀ sí ní wọ́lẹ̀. Wọ́n náà fún ní ìgbà tí olóyè kan àfi wo náà bá ní kábíyèsí, à ń respect yín. Pé gbogbo yàmàyàmà tó ṣẹlẹ̀ láàfin kò sí èyí táwọn ò mọ̀. Ó kàn jẹ́ pé tí a bá ní ká máa wá ní gbogbo ìgbà, kó má di pé bóyá iṣẹ́ tẹ́ ẹ̀ rán wa là ń jẹ́. Gbogbo yàmàyàmà yẹn ti pọ̀ jù. Pé tí a bá gídí àwọn obìnrin tó ń ṣe ìbàjẹ́ ní ààfin yìí, pé kò sí nǹkan kan tó máa dúró pé wọ́n á ti lé gbogbo wọn dànù. Irú èyí tí kábíyèsí tó ń dáríjì wọ́n léèní tó ń tún máa ṣẹ̀ lọ́la tó máa tún dáríjì wọ́n léèní. Pé àwọn ò ráyè gbogbo yẹn. Pé ẹni tó bá ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí, pójú ẹ̀ máa rí nǹkan tẹ́nìkan ò rí rí. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní wọ́ olórí yẹn, ìyẹn olórí Tóbi. Pé léèní ni kò ní dọ̀la. Wọ́n náà ń wọ̀. Wọ́n náà fẹ́ lọ naked ẹ̀ ni. Wọ́n ní wọ́n fẹ́ wọ jáde lọ sí àárín ọjà kan lọ bọ́ aṣọ lọ́rùn ẹ̀. Kán bẹ̀rẹ̀ sí ní fi polu kó máa jó láàárín ọjà. Wọ́n ní pẹ̀lú ẹgba iná mú dání o. Pẹ̀lú gbogbo ẹ̀. Kì í ṣe kékeré o. Wọ́n ní kábíyèsí kẹ̀dẹ̀ ṣé ó lè sọ̀rọ̀ ni.
Wọ́n mọ̀ pé nǹkan tó bá ti kọjá ẹkún ẹ̀rín náà fi ń rín. Òun ni ọ̀rọ̀ Tóbi. Wọ́n ní lédè pé wọ́n máa ṣe ṣégè mẹ́wàá fún wọn. Wọ́n ní kò máa ṣe kékeré gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Allegedly bá ṣe gbọ́ o. Wọ́n ní ibi tí wọ́n sì ń wọ̀ lọ ló ní kàn jọ. Tí wọ́n ti fẹ́ máa bọ́ aṣọ lọ́rùn ẹ̀ tó ní òun á jẹ́wọ́. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní kà nìyẹn o. Pé òun mú fọ́tò Tádéníkáwò dání pé òun fẹ́ lọ fi ṣe, pé òun fẹ́ lọ, òun Destiny Tádéníkáwò lòun fẹ́ lọ wò ní ọ̀dọ̀ babaláwo. Pé nǹkan tí fọ́tò Tádéníkáwò fi wà lọ́rùn ni. Wọ́n bá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé Tádéníkáwò tó lọ mú fọ́tò ẹ̀ ṣé ìwọ ló bí ni? Báwo ló ṣe jẹ́? Ṣé kí ni, báwo ló ṣe kàn ẹ́? Báwo ni Destiny ọmọ ọlọ́mọ ṣe kàn ẹ́ pé ìwọ ló dẹ́kun tó máa lọ máa wádìí àyànmọ́ tọmọ yẹn gbé wáyé? Kí ni tiẹ̀? Ó ti Tádé ṣínà ọmọ ẹ̀ mélòó ló ti wá àyànmọ́ ẹ̀ tó ti wá bó ṣe Destiny mélòó ló ti ṣe àyànmọ́ ẹ̀ tó ti lọ wádìí àyànmọ́ ẹ̀. Ó ṣe wá jẹ́ ti ọmọ ọlọ́mọ Tádéníkáwò. Wọ́n náà máa na bastard sí lára o, kì í ṣe kékeré o. Wọ́n na Tọ́sífìtì sí lára. Ló bá ní kàn jọ. Wọ́n ní kàn jọ. Wọ́n náà fẹ́ fi jófin. Wọ́n ní ẹ wá wo ẹlẹ́yà Tóbi léènì. Níṣojú àwọn ẹlẹ́yà, àwọn ẹlẹ́yà, àwọn tó kù ẹ̀ ní ààfin. Wọ́n mà ní kì í ṣe kékeré o. Wọ́n ní tí wá ti ẹ̀ jẹ́ pé bí wọ́n ṣe fún Tóbi léènì, kó máa ṣe irú ẹ̀ fún gbogbo wọn. Irú èmi ni Ashley, irú èmi ni kí ló ń jẹ́? Eléyìí Jagaba àwọn kí mo ti máa ń gbàgbé ní mo forúkọ ẹ̀ ṣe Mariam. Wọ́n ní irú Mariam yẹn pé gbogbo wọn. Pé kí kábíyèsí fún wọn láàyè o. Pé because wọn ò tí ẹ fẹ́ fi ọ̀rọ̀ Naomi ṣeré rárá láàfin. Pé wọ́n ti lọ bá Naomi pé kó jọ nítorí Ọlọ́run kó padà sáàfin kíákíá. Pé kó padà sáàfin kíákíá. Pé ṣùgbọ́n Naomi kọ̀, ó lóun ò padà sáàfin. Pé until tí wọ́n bá ti sweep gbogbo àwọn people yẹn kúrò láàfin. Pé wọ́n ti gbá gbogbo àwọn olórí yẹn kúrò láàfin. Ẹni tóun fẹ́ kúkú ní ààfin yẹn, tóun fẹ́ kóun dé bá láàfin ni Dr. Elizabeth. Pé bẹ́ẹ̀ sì gbogbo àwọn tó kù, ìgbẹ́ là ń fẹ́ wé. Pé nǹkan tó ń delay òun ni eléyìí. Àwọn obìnrin Ifẹ̀ yẹn náà ń sọ. Pé wọ́n dẹ̀ ń bẹ Naomi pé kó jọ. Pé tí ẹ̀ wá, pé tó bá ti wá, pé tó bá ti wá sáàfin, pé gbogbo wọn náà máa kẹ́rù wọn tó máa sálọ. Pé nǹkan tó fà á nìyẹn, pé kì í ṣe pé bóyá Naomi wọ́n ò mọ nǹkan táwọn ń ṣe o. Pé torí káwọn olórí tó wà láàfin yẹn pé nǹkan tó ń commit láyé yìí ó máa pọ̀ o. Pé wọ́n ti sọ ààfin di ilé ìgbẹ́, ilé ẹ̀gbin, ilé ibi tí àwọn ò lè gògèrè wọ̀ mọ́. Ilé ààfin ọba tó máa ń dùn ìgbà tó ń ṣe gbogbo ìgbà. Ó ní ìsìn tó ti di ohun ìríra. Pé therefore wọn ò fẹ́ gbogbo àwọn people yẹn ní ààfin. Wọ́n ní nǹkan tó ń ṣe fún olórí Tóbi nìyẹn o. Bóyá àwọn tó kù máa fi, bóyá ẹrù yẹn á bà wọ́n láti jẹ́ kí gbogbo wọn tó bẹ̀rẹ̀ sí ní kó gángárà wọn. Kí ni wọ́n tún fẹ́ ṣe fún wọn? Kí ni wọ́n tún fẹ́ ṣe fún wọn tó máa dùn wọ́n? Torí ẹ̀ làwọn ará Ifẹ̀ sọ pé léèní ni kò ní dọ̀là, wọ́n ṣe ṣégè mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ṣé ẹ rí bí wọ́n ṣe ń disgrace ara wọn? Àṣírí wọn ti tú. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ dẹ̀ bá mi subscribe. Kí ẹ fi tó kù sí comment section. Ó ga jù. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.